Hello? Correct. Inspector Fogunbura on the line. Sir? Yes, I'm safe. We are in this thing, checking point. Okay, sir. Which boy? Yahoo boy? What do you want, sir? No. You know I don't take bribe. I will never in my life, please never call me. Don't call this number, otherwise I will jail you. Idiot. Hello? Fogunbura? Inspector Fogunbura? Ibo lo wà? Ó wà lábàrànjẹ. Fogunbura láti Ogun State lọ sí Lagos State. Irú rẹ̀ wo nìyẹn? Inspector Fogunbura, owó ilé mi dà. Ẹ ní sùúrù, Ọlọ́run máa owó ilé mi dà. Ọlọ́run máa san. Ọlọ́run ló bá ń gbalé àbọ̀ Ọlọ́run ló bá ń kọ́lé. Ó fẹ́ fi tolúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ sí àbí. Jẹ́ kí n dé mò ń lọ Màdúgùrì báyìí, mo ti wà lọ́nà Màdúgùrì. Olórí ilé mi o, Maiduguri. Ọjọ́ wo ló dé? Ó ṣe máa béèrè lọ́wọ́ ọ̀gá wa ni. Ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀? Aláwìn ìkan ò gbé kan ọkọ̀ súwìtì ìyàwó ṣùngọ́ọ̀mù. Ẹ̀yin méjèèjì nǹkan panu. Bẹ́ẹ̀ náà ló lọ́dọ̀ yàwó mi tó ra ráìsì àtẹ̀wà pẹ̀lú gààrí mọ́ gbogbo ẹ̀. Ẹ sọ lé mi di bùtíìkì. Ẹ bẹ̀rẹ̀ sí ní ra gbogbo ẹ̀. Jọ́ torí Ọlọ́run 65,000 tó jẹ mí náà ìwọ náà lọ́ọ́ dá padà. Ẹ jọ̀ọ́ mo wà nínú hold up. Ṣé ìwọ lọ́ọ́ dá padà? Ẹ jọ̀ọ́ mo wà nínú hold up, ọ̀kadà gbá mọ́tò kan. Ẹ jọ̀ọ́ sá máa pè é padà, ọ̀kadà gbá mọ́tò kan. Tẹ́nàntì lásán ó pa fóònù mọ́ mi létí. Wo Fogunbura, bó o ṣe pa fóònù yìí tó pa mọ́ mi létí pín. Bẹ́ẹ̀ náà ni wọ́n á pa ọ́ sójú ogun tó lọ. Wọ́n pa ọ́ pín àfi bí ẹ̀fọn. Fogunbura ọ̀ọ́nì kúure. Ògún ni ó pa ọ́. Ó tọ́jú ohun dójú ikú ni. Mo ṣe o. A few moments later. Bí ìbànújẹ́ bá fi inú àgbà ṣe bùdó, àfojúsí ẹlẹ́ kò ní í ṣe. Bí ò bá wá lẹ́ni lẹ́yìn á máa ṣìwàwù. Kí ni mo fẹ́ ṣe báyìí? Wọ́n ní kọ́lọ́run má jẹ́ àjò oúnjẹ ọ̀tá wa. Ọ̀rẹ́ mi ló kọ̀ tí ò ní pọ́ọ̀tù kò ní stóòfù. Ọ̀tá mi ló ń ṣe tọ́kí ló ń ṣe fried rice yìí, ṣé kébi pa mí kú ni? Ẹ wo Ọlọ́run ẹ dáríjì mi, mo fẹ́ kọ̀míìtì o. Ẹ̀wọ̀n èèyàn ò rí mi sẹ́. Ẹ̀wọ̀n èèyàn ò rí mi. Èèyàn ò tiẹ̀ rí mi náà sí bọ́lọ́run rí mi. Hello, sir. Sir, are you the one that called me the other time? Chief, this is Inspector Fogunbura. That time, I did not hear what you are saying very well. It's not clear because the network is bad. What do you say, sir? You say you want to buy petrol. Oh, okay. You mean you have somebody in our custody? What happened, Gaga? You want me to release the person? Okay, kini koko, what is 4199 de kutobade? Okay. Account number mi. Okay, so keep for you. Account number mi 0177283441. Any? 1 million naira. Okay, sir. Màá release ẹ wo ẹ consider pa ti release ẹ mo Fogunbura ó máa sun lélẹ̀ ní. Inspector Jukokoro, yes, you. Go and release that boy now with immediate effect. Boy yẹn ò ṣe kankan now. Ẹ kàn dédé mú yàn títì ọmọ tí ó mọ kankan. Ṣé ń gbọ́ mi sá? Mo hà tì ní o. Go bring it now. Fuck that idiot. Sir, tẹ bá tún lẹ́ni bọ̀dì tó wà nù sẹ́ẹ̀ bí ìsọ̀dọ̀ mi màá bá yín mú jáde sẹ́ gbọ́ mo sì lẹ́nu ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹlẹ́dàá gbogbo 1 million naira nínú àkáǹtì mi láti gbowó oṣù ẹ wò dáadé sáwọn èèyàn ò rí mi sá láwọn èèyàn ò rí mi náà Ọlọ́run má lè rí mi Ọlọ́run ṣàánú mi báwo ni mo ti fẹ́ ṣàyè mi sí kò yí sí náà.